ṣé ẹ rántí pa gbé fọ́nrán kan jáde tá à ń sọ pé kàyééfì rèé nílùú Abẹ́òkúta, kàyééfì rèé, kàyééfì rèé, kàyééfì rèé nílùú Abẹ́òkúta. èèmọ̀ rèé bóun ni gí ó ti wù lórí ilé tí ó sì ní wó ilé náà nígbà tí èsì àwọn igi kéékèèké. ṣùgbọ́n àmọ́ ọdún wo nílé yìí ti wà ń bí, ìgbà wo nílé yìí ti wà ń bí, àwọn wo ni wọ́n ṣẹ̀mí nínú ilé yìí rí nílùú Abẹ́òkúta. nígbà a fi fọ́nrán yìí tá a fi léde, àwọn èèyàn ń kọ́mẹ́ǹtì, àwọn èèyàn ń pè wá ṣé kìíní ìrí ìlìṣà amọ̀pẹ́ kì í fún wa ní fẹ́ẹ̀kì ń tẹ́ ẹ̀ bá rí ẹ kì í sọ ọ́. nígbà tó dẹ̀ jẹ́ wípé ayé tá a wà yìí ayé lọ wádìí ẹ̀ wò bá a ṣe sọ níwọ náà ṣe máa bá. àwọn èèyàn wá ń kọ́mẹ́ǹtì, ẹni tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi yìí wọ́n wá kọ́mẹ́ǹtì pé tòsí ọ̀dọ̀ wa níbi tẹ́ ẹ wá yìí àdúgbò wa ni ibi àwa náà ti ṣe kékeré rè. wọ́n wá ń sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn pọ̀. ẹ bá rí dádì mi so tó ń pè ní Àlàmú Ògúndélé aka Ejò so wọ́n máa sọ bó ṣe jẹ́ torí èmi béèrè nípa ibẹ̀ yẹn rí. ibi tá a lọ yẹn sà, igbó kí ni wọ́n ń pè é sà? Igbó Olódùmarè náà ń pè bẹ̀ yẹn. ibi táwa kan lọ wọ̀ já tí ó yẹn igbó Olódùmarè ni wọ́n ń pè bẹ́ẹ̀. Igbó Olódùmarè náà ń pè bẹ̀ l'Abẹ́òkúta yín báyìí. bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí sáìtì níbí lọ́jọ́ tòní òun náà lẹ̀ ń wò lójú ìran yẹn. wọ́n pa ilẹ̀ dé gbogbo bí ni kí wọ́n tó wá kọ́ ilé yìí. gbogbo ẹ̀yin lólùfẹ́ wa káàkiri àgbáyé, ẹ̀yin tiwa níkànnì Adéyínká Àyìndé live lórí YouTube, Facebook, Instagram, TikTok, orí yín ò ní burú láṣẹ ọba mi Èdùmàrè. ẹ mọ̀ ṣíà fọ́nrán yìí nítorí pé ọ̀pọ̀ yín náà lẹ ṣíà kínní tá a fi rí líǹkì dọ́dọ̀ bàbá yìí tọ́rọ̀ yìí fi ń lójú ìtúbọ̀. ẹ ṣíà ilé yìí náà, ìlú Abẹ́òkúta la wà yìí. ọ̀pọ̀ àwọn àgbàlagbà tó ti pé 80 pé 90 pé 100 wọn ò mà mọ bí nílùú Abẹ́òkúta àwọn olówó ń gbé bí. kódà bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí bí ọ̀bá yìí tóṣù méjì sígbà tá a wà yìí, ilé tá a fi ń hàn yín lójú fọ́nrán yìí wọ́n ti fọ́ gbogbo ẹ̀, wọ́n ti wó gbogbo ẹ̀ palẹ̀ ni wọ́n bá tún sọ ọ́ estate láwọn èèyàn tuntun mi ọ̀bà tún mọ́ gbé bẹ̀. àwọn ò ní mọ̀ pé nǹkan bàǹtàbàǹtà báyìí ti wà níbí nígbà kan rí. Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàǹgbà lórúkọ tèmi ń jẹ́. lórí social media oríṣiríṣi ẹ̀kọ́ là ń kọ́, oríṣiríṣi ìwà làwọn èèyàn ń wù yàtọ̀ síwà àbàjẹ́. à ń kẹ́kọ̀ọ́ lára ọ̀pọ̀ èèyàn, àwọn èèyàn náà sì ń kẹ́kọ̀ọ́ lára tiwa. ẹni tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi yìí wọ́n ní bàbá àwọn ọdẹ ni wọ́n tí wọn ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn tí wọ́n ń pokọ̀ bàbá wọn ní ìtí ìnídàkọ̀ bàbá wọn tó rẹ̀ máa gbọ́rọ̀ lẹ́nu bàbá tiwọn náà tí wọ́n sì jẹ́ bàbá fáwa náà. wọ́n ń ṣàlàyé pé ibi tẹ́ ẹ sọ yìí yóò ti ju 50 years lọ. mo nílò òótọ́ ni a sọ ń pé ilé ìtì over 50 years ṣé ẹ rántí nínú fọ́nrán yẹn a sọ pé ilé ìtì over 50 years. ó ti máa lé ní 100 years tó ti wà mẹ́rin. ìdí tá a fi sọ pé ó ti over 50 years gbogbo tó bá ti over nǹkan ó ti 60 70 àwọn tó bá mọ̀ tán ẹ̀ dáadáa ni. ẹ wá ń ṣàlàyé nǹkan kan fún wa ṣùgbọ́n tẹ́ ẹ ṣàlàyé yẹn ẹ kọ́ dákọ̀ yín fún gbogbo ọmọ Nàìjíríà tí ó máa wò yín káàkiri àgbáyé. orúkọ mi ni Bùsáyọ̀ Ògúndélé ṣùgbọ́n orúkọ táwọn èèyàn mọ̀ mí sí jù Amẹ́tulóyè. Amẹ́tulóyè ló mọ̀ mí sí jù káàkiri. so nígbà yẹn tí tá bá fẹ́ lọ sóko a máa ń gbé àwọn kankan lọ́rùn lọ sóko ni. ilé tí ẹ̀ ń sọ táwọn sọ̀rọ̀ nípa yìí ilé pupa rísí wà tàbí pé ilé pupa ni pé gbogbo búlọ́ọ̀kù tó fi mọ́ pupa ni, gbogbo design yẹn pupa ni. kò wá sí ẹni ọdẹ kankan tó jẹ́ àwọn àgbàlagbà ọdẹ tó bá fẹ́ pàdé tó bá ya bí àwọn ọdẹ ṣe máa ń pàdé. wọ́n á ní ẹ jẹ́ ká pàdé nílé pupa. ẹ jẹ́ ká pàdé nílé pupa. kò wá sí ẹni tó wàá mọ̀ pé ilé pupa tó ló fi di. ẹ bá rí dádì mi so tó ń pè ní Àlàmú Ògúndélé aka Ejò so wọ́n máa sọ bó ṣe jẹ́ torí èmi béèrè nípa ibẹ̀ yẹn rí nípa báwo ni bí ṣe dé lọ ní àwọn tó wà ń bẹ̀ gan. kódà nígbà táwọn ẹni bá wá wọ́n ní $1 ayé àtijọ́ bí tọrọ bí kọ́bọ̀ náà bọ̀ tẹ́ bá rí wọn á tún ṣe àlàyé kúlẹ̀kúlẹ̀ nípa ìbẹ̀rẹ̀ fún. ẹ ṣeun ẹ̀gbọ́n mi Amẹ́tulóyè, lónìí náà láàdọ́dọ̀ bàbá yín yẹn wọ́n tún lè bá wa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí. gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa bọ̀ kò sí ohun tó wà tí ò ní genesis, tí ò ní ìbẹ̀rẹ̀, tí ò ní ìpìlẹ̀. ìpìlẹ̀ ibi tá à ń sọ yìí táwa gbé sójú fọ́nrán yẹn tá a fẹ́ tàn mọ́lẹ̀ sí ìpìlẹ̀ ẹja dọ́dọ̀ bàbá ẹni tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi kí wọ́n bá wa tàn mọ́lẹ̀ sí nílùú Abẹ́òkúta. ẹ ṣeun púpọ̀, ẹ share fọ́nrán yìí, ẹ like, ẹ comment, ẹ dẹ̀ máa subscribe sí channel wa. ilé tó jẹ́ wípé òkè ẹ̀ báyìí ni igi ti wù tí ò kanlẹ̀, ilé ọ̀hún ilẹ̀ ń wò lójú fọ́nrán yẹn. ẹ kọ́kọ́ jẹ́ ká tún wo gbogbo àyíká ẹ̀ káàkiri. ẹ wò bí wọ́n ṣe ń ṣó ẹ̀yẹn ṣe bẹ́ẹ̀ rí. ẹ rí ilé yẹn látòkè, ẹ rí ilé yẹn látẹ̀gbẹ́, ọ̀tún òsì. nígbà tá a wà ń bẹ̀ àwa àtàwọn èèyàn tí wọ́n ṣùgbà wa tá a jọ ń yẹ̀ ẹ́ wò ní kọ̀ọ̀kan pé ká tún ṣàbẹ̀wò síbẹ̀. bàbá tẹ́ wá ń wò lẹ́gbẹ̀ẹ́ mi
ògbójú ọdẹ ni wọ́n ò ní sọ ní ugbó táwọn náà ti dẹ wọ́n tún bá wa tàn mọ́lẹ̀ sórí ọ̀rọ̀ ilé tá a sọ yìí wọ́n ní igbó níbẹ̀ nígbà àwáṣẹ̀ igbó níbẹ̀ láyé àtijọ́ kí ló kọ gbó ọ̀hún kí wọ́n ń po kọ gbó yẹn gbogbo igbó ló sáà ló kọ gbogbo ìlú náà ni wọ́n fìtàn balẹ̀ lórí ẹ̀ ibi tá a wà lónìí náà tá a ti wá bá bàbá mi wọ́n ní gbóhùn kankan ni wọ́n ń pe ibí yìí náà ẹ farabalẹ̀ wá gbéyàwó ọ̀rọ̀ ẹ já máa bá ìtàn yẹn bọ̀ ẹ gbọ́ iye ọdún bàbá yìí ẹ kú ìjókòó sà. ẹ kú iye mẹ́ta o. Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ sà. àṣẹ o. ẹ̀mí yín á dẹ̀gùn fún wa sà. a ti ṣètò kan a lọ inú igbó kan ilé wà ń bẹ̀ a mọ àwọn tó ṣe ìṣẹ̀mí níbẹ̀ ilé yẹn wà ń bẹ̀ a ò mọ ìjọba tó wà lórí oyè nígbà tí ilé yẹn wà ń bẹ̀ a ò mọ ọba tó wà lórí àpèrè nígbà tí ilé yẹn wà ń bẹ̀ bàbá nígbà táyé wá lajú ni wọ́n wá sọ pé wọ́n fẹ́ sọ bẹ̀ yẹn di estate nílé yẹn wá lajú kedere di bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò tí ì wọlé ọ̀hún ṣùgbọ́n ńgbà tá a débẹ̀ lónìí bàbá tá a bá rí oṣù méjì sígbà tá a wà yìí wọ́n á demolish ilé yẹn wọ́n á wó gbogbo ilé yẹn palẹ̀ pátápátá èèyàn ò ní dábẹ̀ mọ̀mọ́ túmọ̀ sí ń pé ìgbẹ́ ní ń digbó igbó tẹ́ ẹ rí yẹn náà ní ń dìgboro tó ṣe bí òwe bàbá mi mo fẹ́ kẹ́ ẹ bá mi dárúkọ yín fún gbogbo ọmọ Nàìjíríà tí ó máa wò yín káàkiri àgbáyé sà. orúkọ tèmi ni Alamu Ogundele alias Ejo. bàbá àdúgbò tá a wà yìí kí ni wọ́n ń porúkọ àdúgbò yìí sà. tẹ́tẹ́ nígbà wáṣẹ̀ igbó oníkókó ni wọ́n ń pe ibi báyìí. lẹ́yìn igbó oníkókó yẹn àwa yí padà sí Igbódilé torí gbogbo ibàyẹ̀ tẹ́lẹ̀ igbó ni gbogbo ẹ̀ lọ kò sí ilé ọkọ. lẹ́yìn Igbódikókó ẹ sọ bíi ní Igbódilé nígbà tí gbogbo ẹ̀ tún wá fẹjú kẹ̀kẹ́ kí lẹ tún wá parúkọ àdúgbò yìí dà sí sà. àwa sọ di Ọbàṣá. ó wá di Ọbàṣá. Ọbàṣá. bàbá Ejò nípa ohun tá a fẹ́ kẹ́ ẹ bá wa tàn mọ́lẹ̀ sí sà a gbọ́ pé ọdẹ nìyí sà. bẹ́ẹ̀ni. nítorí pé a gbọ́ lẹ́nu yín pé ọdẹ kì í ṣọdẹ ọdẹ kì í ṣọdẹ torí pé inú igbó tí ọdẹ ń lọ tó fẹ́ lọ pẹran jẹ bọ́dẹ bá ti ṣọdẹ ẹran tó fẹ́ pa ọlọ́dẹ jẹ náà ń bẹ nínú igbó tí wọ́n máa lanu pé àjọ para wa jẹ ni Ọlọ́run tó ṣe yín kù fún wa ó fẹ́ lò yín fún gbogbo wa ni ó sì fẹ́ lò yín fún gbogbo ọmọ Nàìjíríà bàbá a fẹ́ kẹ́ ẹ sọ ọjọ́ orí yín káwọn èèyàn gbọ́ sà ká tó wọnú ọ̀rọ̀ tá a bá wá gọ́gọ́ sà. bí mo ṣe wà ẹ́ sìn mo ti lé ní 60 dáadáa. ẹ ti lé ní 60 sà. mo ti lé ní 60 dáadáa. ibi tá a lọ yẹn sà igbó kí ni wọ́n ń pè é sà. igbó Olódùmarè náà ń pè bẹ̀ yẹn. tí gbogbo àwọn ọdẹ ìlú Ẹ̀gbá ilé confirm ẹ̀. gbogbo anybody igbó Olódùmarè náà ń pè bẹ̀ l'Abẹ́òkúta yín báyìí. ihun tí mo fi gbà rèé a ti lọ ṣe interview fún bàbá ọlọ́dẹ kan rí bàbá yẹn ń sọ̀rọ̀ pé láyé ìgbà yẹn igbó Olódùmarè kódà bàbá yẹn sọ pé àǹjọ̀nú kọjá ń bẹ̀. ẹni tó bá wọ igbó yẹn ńgbà kan kò tí ì sẹ́ni tó máa lọ bẹ̀ yẹn torí igbó tó ti wà láti abúlé Ọ̀kẹ́ lọ báyìí àwọn igi ńláńlá gan ló wà ń bẹ̀ oríṣiríṣi àwọn àǹjọ̀nú ló wà ń bẹ̀ ìgbà tó di pé gbogbo ẹ bẹ̀ sí lajú tó wá di 79 tí bàbá yìí Bísí Ọ̀nàbánjọ Ọlábísí Ọ̀nàbánjọ gómìnà wa àná 1979 ìgbà yẹn náà ṣe kírètì gbogbo àwọn bíbá yìí gbogbo ọ̀nà yìí bẹ́ẹ̀ ni ìgbà yẹn náà ṣe ọ̀nà ìgbà yẹn náà kírètì ilẹ̀ ìjọba táwọn wò lọ́ọ̀kan yìí náà. ilẹ̀ ìjọba níbi tó wà lọ́ọ̀kan yẹn sà ilẹ̀ ìjọba ni. àní wá yín tì gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ń wo fọ́nrán yìí ṣe é rí pé kínní ó ti ń lójú ìtúbọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tá a gbé fọ́nrán yẹn jáde ńgbà yẹn à ń sọ wípé ìjọba wo gọ́vnà wo ló wà lórí àlééfà ńgbà yẹn à ń sọ pé ọba wo ló wà lórí àpèrè ńgbà yẹn ẹ̀rí pé ó ti ń lójú ìtúbọ̀ àti rí gómìnà tàná tó wà níbẹ̀ nígbà yẹn nígbà tí igbó Olódùmarè tó ti ń bẹ bàbá ìjẹ́ ẹ lè rántí ọba tó ń pàṣẹ lórí àpèrè bàbá wọn nílùú Ẹ̀gbá Aláké yìí nígbà yẹn sà. kábíyèsí ọba Oyèbádé nípẹ̀dé àwọn ni wọ́n wà ń bẹ̀ ńgbà yẹn. kábíyèsí ọba Oyèbádé nípẹ̀dé ó di méjì sà ṣé ń tẹ̀lé wa bọ̀ ṣé rí pé ó ti ń lójú ìtúbọ̀ tí nǹkan bá ta kókó ẹ súnmọ́ àwọn àgbààgbà ẹ mọ̀ sá fún wọn ẹ rí ọ̀pọ̀ ẹ̀kọ́ kọ́ lára wọn gbogbo igbó Olódùmarè táwa kan wọ̀já tí ni wọ́n ń bá wa tàn mọ́lẹ̀ síbọ̀ yìí torí pé mo máa ń sọ nǹkan kan fún yín ọ̀pọ̀ ọ̀rọ̀ tẹ́ bá máa gbọ́ ògidì ẹ̀ ẹnu ọdẹ lẹ ti mọ́ gbọ́ ọdẹ ní ń forí jágbó kí wọ́n tó wá sínú ìgboro wọ́n sọ pé Ọlábísí Ọ̀nàbánjọ ẹni gómìnà tàná wọ́n sì sọ pé ọba tó wà lórí àpèrè nílùú Ẹ̀gbá Aláké wáyé ni ọba Oyèbádé nípẹ̀dé ẹjá mọ́ tẹ̀lé fọ́nrán yìí bọ̀ ẹ mọ́ ṣíà ẹ̀ ìtàn kì í tán ẹni tí ò bá ti nítàn irú ẹni bẹ́ẹ̀ ní tán bàbá kí lẹ wá lè sọ fún wa nípa igbó Olódùmarè yìí ń gbà yẹn sà ìjẹ́lé tá a fi ń hàn àwọn èèyàn lójú fọ́nrán yìí ìjẹ́ mọ̀ nǹkan kan nípa ẹ̀ àwọn wo ló kọ́ kí ni wọ́n ń ṣe níbẹ̀ ń gbà yẹn sà gẹ́gẹ́ bí ọdẹ. ìgbà tí wọ́n ti ń kọ́ ilé ẹ̀ síbẹ̀ káwa tó máa lọ dá oko síbẹ̀
oko ọdẹ la kọ́kọ́ ṣe débẹ̀. Ìgbà tó yá ta wá rí ọdún yẹn lọ́hùn tí bàbá kan tí àkọ́ wá wọ́n ní wọ́n wá láti Èkó. Wọ́n náà wá láti Èkó. Wọ́n láwọn wá láti Èkó. Kódà wọ́n fún wa ní sílè márùn-ún jọ yẹn gbogbo àwa tá a wà lóko ńbẹ̀ yẹn. Ó bẹ̀ yẹn náà wọ́n gbẹ́ kànga méjì ló wà ńbẹ̀. Bàbá mò ń bọ̀ ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ yìí àwa náà sọ ń pé ẹ̀rí mọ́ jẹ́ mi ìṣó ní kànga tí wọ́n sọ pé wọ́n gbẹ́ síbẹ̀ méjì ni wọ́n pè. A rí ojú kànga yẹn ṣùgbọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí wó bẹ̀ yẹn díẹ̀díẹ̀ wọ́n ti da yẹ̀pẹ̀ bó bẹ̀ sà. Wọ́n kúrò ríǹgì sínú ẹ̀hún. Bẹ́ẹ̀ ni. Ó dẹ̀ jì dáadáa torí ibẹ̀ láti máa bu omi tá a bá ṣiṣẹ́ oko tá a bá ṣíwọ́ a máa pọn mí ńbẹ̀. A máa pọn mí ńbẹ̀. So bá a yé ń ṣe ńbẹ̀ ńgbà yẹn nìyẹn. Ní gbogbo ìgbà yẹn. Bẹ̀rẹ̀ ńgbà tó bí 1995 tó di pé àwọn Fúlàní tó di pé àwọn bẹ̀ sí dà wọ́n láàmú. Ló jẹ́ pé tá a bá gbé iṣu sóko tá a bá ṣíṣu. Ọdún tá a bá ṣíṣu tá a bá kó iṣu síbì kan tá a bá lọ bóṣu yẹn mọ́lẹ̀. Ìpè ká lè rí nǹkan tá a máa gbìn ní ọdún tó ń bọ̀ àti tá a máa jẹ. A rí i pé wọ́n ti da màálù wá bẹ̀. Màálù ti bà gbogbo ẹ̀ jẹ́. Wọ́n ti fi gbogbo ẹ̀ jẹ́. Ìtọ́ wa ṣe fún mi lọ́dún kan yẹn ó dùn mí gan. Bẹ́ẹ̀ mo wá àwọn Fúlàní mo trace wọn lọ. Mo trace wọn lọ́jọ́ yẹn. Kódà àwọn yẹn tiẹ̀ ń dá mi lẹ́bi pé kò yẹ kí n ṣe bẹ́ẹ̀ pé àwọn pípù yẹn pé wọn kì í ṣe èèyàn téèyàn lè trace bẹ́ẹ̀ yẹn pé wọ́n lọ dojú ìjà kọ mí tàbá lè dojú ìjà kọ mí èmi náà ò sùn. Ìgbà tí mo bá Fúlàní yẹn mo wá sọ fún pé mo ní kéde tó fi kó ẹran wá sínú oko tó kó mi gbà yìí. Ẹ má bínú bàbá ṣé nínú igbó Olódùmarè yẹn náà lè ń dáko sí gbà yẹn. Bẹ́ẹ̀ ni ibẹ̀ là ń dáko sí gbà yẹn. Ó wá ní pé wàhálà ìbá ó ní bántàdé bá ó ní wàhálà bànjí bá ó ní bèjì bá tó ní kúmọ́ mọ́nà jí abúndé. Yanzu me ya faru kuna kaushanu da cikin gonamu kana shi duka doya bunde musa so ngba tí mo sọ bẹ́ẹ̀ fún ra pé duala yankuri má bínú pé òun ò mọ̀gbà tí àwọn ẹran ya ibẹ̀ tí wọ́n lọ jẹ kíní yẹn so mo dẹ̀ yáfi ẹ̀ nígbà yẹn gbà tí mo yáfi ẹ̀ tán lọ tó tún di pé àwọn pákí tó bá débẹ̀ wọ́n máa ń tu pákí lẹ̀ báyìí fún ẹran tẹ́ran máa ń jẹ wọ́n máa ń tu pákí tí ẹ bá fẹ́ rí àríṣà wọn tẹ́ ẹ bá ti wà lóko ẹ máa sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti pọ́n bọ̀ báyìí ẹ dọ́jì síbì kan tẹ́ ẹ bá dọ́jì síbì kan yẹn tó máa pẹ́ díẹ̀ tó ẹ máa oko tó bá ti wò báyìí tó bá ti wò tù yọ àlàtà gàṣímẹ̀ gbóná ọ̀nà bá gbóná pé olóko yìí kò sí lóko wọ́n máa wọ àárín oko yẹn lọ ojú báyìí náà yìí máa gbọ́ pákí báyìí àwọn màálù yẹn fúnra ara wọn náà àwọn náà tó máa lọ báyìí iná ìwo ẹ lọlẹ̀ báyìí wọ́n máa gbé pákí sókè ní. Pákí sókè tán fi ìwo tilẹ̀ báyìí. pọ̀ngbà ló mú ọ̀pọ̀lọpọ̀. sá kúrò nínú igbó Olódùmarè. àgbàdo kódà àgbẹ̀ ráìsì. sínú igbó Olódùmarè ilẹ̀ ráìsì wà ń bẹ̀. àwọn bàbá wa kan ní sàlẹ̀ wọ́n gbé ilé tí wọ́n wà ní junction bíi station náà bàbá tújọ́lì. àwọn bàbá yẹn try àwọn bàbá yẹn dá oko àwọn bàbá ṣe rí àwọn táyọ ló gbó Olódùmarè nìyẹn àwọn bàbá fili kódà ẹyọ tẹ pọ̀ ẹni mélòó mo fẹ́ kà torí ilẹ̀ pọ̀ lọ rẹpẹtẹ ń bẹ táwọn bá tó wá kó ń bẹ yẹn ó di Gbósórò. ṣé Gbósórò yẹn tún jìnnà ju igbó Olódùmarè yìí lọ ní sà. Gbósórò yẹn igbó Olódùmarè ìkan náà ni àwọn kìíní ẹbẹ ṣe é pé àwọn ẹ̀kọ̀ọ̀kan irú abúlé yẹn nísìn àwọn kan wà ń bẹ̀ yẹn tó jẹ́ ibẹ̀ náà ń gbé tó yẹ lọ́dọọdún tá a fẹ́ ṣọdún wọ́n á wálé ọdún so tó bá ìṣọdún tán wọ́n á padà báwọn bẹ́ẹ̀ ṣe rí ńgbà yẹn nìyẹn. Bàbá ikú ò ní kánjú pa yín o ṣe níbẹ̀ ṣe mú wa débẹ̀ yẹn inú wa ń dùn. nígbà tó wọ́n ń kọ́ bẹ̀ yẹn a mọ̀ pé àwọn èèyàn déédéé kọ́ nǹkan kí wìtìwìtì má pọ̀ bẹ́ẹ̀ àwọn ń ṣe nǹkan kan bẹ̀ yẹn ṣé wọ́n kọ́ ọ tán lójú yín sà. wọ́n kọ́ tán blọọkù lápeléke yẹn náà fi kọ́ òun náà fi kọ́ gbogbo ẹ̀ tá a bá tó wá kọjá abẹ yẹn wọ́n tún kọ́ ilé kan síbẹ̀ yẹn náà ilé yẹn àrìnsọ́nu ní. nínú àwọn ọgbó yẹn náà nínú àwọn ọgbó yẹn bẹ̀tẹ̀ wọ́n máa ń sọ pé àyígbà yẹn kí ni nǹkan tó ń kọ́ irú àwọn ilé ìsìn ìbàyí kí ta ló fẹ́ gbé bí àwọn táwa jẹ́ ọdẹ àmọ́ ń dìídì lọ nígbà míì ẹ̀ pé a fẹ́ wo nǹkan tó ń ṣe ń bẹ̀ yẹn kọ́ máa lọ jẹ́ pé bóyá
ìṣe ni wọ́n ń pa èèyàn ń bẹ̀ bẹ̀tẹ̀ a rí i pé wọn ò pa èèyàn ń bẹ̀ wọn ò ṣe. torí ìgbà tá a post eléyìí náà pa àwọn èèyàn sọ pé àwọn alájàalẹ̀ ló máa lo bí àwọn alájàalẹ̀ kan wọn ò pa èèyàn ń bẹ̀. bẹ́ẹ̀ bí ìwádìí ti yín tẹ̀ẹ̀dẹ̀ súnmọ́ bẹ̀ yẹn pẹ́kípẹ́kí ìjẹ́ máa ń ráwọn èèyàn tó máa ń wọlé síbẹ̀ nígbà yẹn tí wọ́n máa ń jáde. kò sí ènìyàn kan pé bóyá àwọn èèyàn ń wọlé wọn jáde yàtọ̀ pé àwọn tí wọ́n wá ṣe ibẹ̀ yẹn ìjọ kan lọ́gbọ̀n tó bá wù wọ́n òun ni wọ́n wá ṣe mọ̀ pé nísìnyí tá a bá wo kíní ẹlòmíì ó yẹ kó kọ́lé láyé. bẹ́ẹ̀ ni sà. ó yẹ kó kọ́lé láyé tàbí ẹlòmíì àlówó kò mọ bóyá lè ṣe owó yẹn akọ àríbi tó máa lọ dà sí. torí gbogbo nǹkan tó ṣe ń gbà yẹn ṣe mọ̀ pé lẹ́ni kò wúlò mọ́. kò wúlò mọ́ lẹ́ni o. irú ilé yẹn kò wúlò mọ́. ẹ wá wo mírèkù tó wá ṣẹlẹ̀ ńbẹ̀. gbogbo ẹ̀yin lólùfẹ́ wa káàkiri àgbáyé ẹ̀yin tiwa níkànnì Adéyínká Àyìndé live lórí YouTube, Facebook, Instagram, TikTok orí yín ò ní burú láṣẹ ọba mi Èdùmàrè. ẹ mọ̀ ṣíà fọ́nrán yìí nítorí pé ọ̀pọ̀ yín náà lẹ ṣíà kínní tá a fi rí líǹkì dọ́dọ̀ bàbá yìí tọ́rọ̀ yìí fi ń lójú ìtúbọ̀. ẹ ṣíà eléyìí náà ìlú Abẹ́òkúta láwa yìí tún bá ń gbé lẹ́ẹ̀kan sí i gbé igbó Olódùmarè yẹn sí káwọn èèyàn orí látòkè igbó Olódùmarè lẹ̀ ń wò látòkè yẹn gbogbo ibi tá a gùn ń jọ yẹn òun lẹ̀ ń rí yẹn o ẹ̀hún lẹ̀ ń wẹ̀gbẹ̀gbẹ̀ yẹn kódà bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí bí ọ̀bá yìí tóṣù méjì sígbà tá a wà yìí ilé tá a fi ń hàn yín lójú fọ́nrán yìí wọ́n ti fọ́ gbogbo ẹ̀ wọ́n ti wó gbogbo ẹ̀ palẹ̀ ni wọ́n bá tún sọ ẹ́ estate láwọn èèyàn tuntun mi ọ̀bà tún mọ́ gbé bẹ̀ àwọn ò ní mọ̀ pé nǹkan bàǹtàbàǹtà báyìí ti wà níbí nígbà kan rí. Bámi ẹ wá ń sọ̀rọ̀ kàyéfì kan sà kí ni kàyéfì nǹkan ìyanu tó wà níbẹ̀ yẹn sà. àwọn kàyéfì nǹkan ìyanu tó wà bẹ́ẹ̀ ni pé tó wà nínú ilé yẹn tó wà lẹ́gbẹ̀gbẹ̀ ilé yẹn nígbà àwọn igi ńláńlá kọ́kọ́ ó kọ́ ṣẹ́yọ ń bẹ̀ nígbà tí igi yẹn ṣẹ́yọ igi yẹn dàgbà ó di kíní dáadáa igi yẹn ló wó fẹ́ǹsì yẹn. igi tó ṣẹ́yọ nínú ilé yẹn igi tó ṣẹ́yọ nínú ilé yẹn ló wó lu fẹ́ǹsì yẹn tó dẹ̀ ṣe. so ibi tí à ń wò yẹn sà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n tún ṣe ọgbà fún onífẹ́ǹsì. onífẹ́ǹsì lápeléke náà ni ló yípo ẹ̀ bóyá wáyé. ló yípo àwọn brick fence yẹn. ló yípo ẹ̀ wọ́n dẹ̀ ti ṣe irin sí gbogbo ẹ̀ kódà wọ́n ti kàn án. wọ́n tún ti kan ilé yẹn sá. wọ́n ti kàn án. bọ̀tí lọ́jọ́ tòní táwa ń wò yìí àwọn là ń wò kí ẹ̀ kò sí páànù kankan ń bẹ̀ mọ́. àwọn èèyàn wá ń sọ pé kó má jẹ́ pé ilé yẹn bí wọ́n ṣe páàtì síbẹ̀ yẹn àwọn kan ti wá ń lo opportunity pé bí wọ́n ṣe páàtì yẹn ká máa fi ṣiṣẹ́ ẹbí toríjọ́ kìíní àná tá a wọ bẹ̀ oríṣiríṣi báàgì ọmọ iléèwé la bá ń bẹ̀ bàtà nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn tó kó yẹn débẹ̀ ẹnìkan tí ara ẹ̀ ò yá tó ń ṣe bí wèrè níjọ́ kan wọ́n wá pè wá pé wọ́n rí traces kan bẹ̀ yẹn o ìgbà wọn dẹ̀ pè mí mo dẹ̀ pe àwọn ọdẹ ẹgbẹ́ mi tó kù mo ní a máa lọ ká ẹni ẹ̀ máa lọ ká ọmọ bẹ̀ so ìgbà yẹn náà dá ìpa lọ report lọ́dọ̀ DPO ní Sábó. DPO tó wà ní Sábó DPO tó wà níbẹ̀ tẹ́lẹ̀. ẹ sà DPO tó wà níbẹ̀ ńgbà yẹn kí lorúkọ ẹ sà torí gbogbo àwọn èèyàn àtàwọn agbófinró pátápátá ni wọ́n wo ìkànnì ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá rántí orúkọ DPO yẹn ìyẹn ò ṣe nǹkan kan sà. bàbá Mustapha ni wọ́n ń porúkọ DPO yẹn lọ́dún wo nìyẹn sà. bí ìyẹn ò pẹ́ nísìnyí àsìkò ìgbà tí kidnapping wà tó pọ̀ tí wọ́n ń já wọn èèyàn. ìgbà yẹn ni àwọn tó ń tó kó bọ̀ àwọn ni wọ́n rí wọn ni wọ́n sọ pé báyìí ni traces dáhùn rí bẹ́ẹ̀ pé àwọn rí ọmọkùnrin kan tó ń wọ bẹ̀ yẹn inú ilé yẹn tó ń wọnú ilé yẹn àwọn òde lọ́ba nígbà mọ́ ẹ̀ ti pè àti tóbi mẹ́ta àti lọ bẹ̀ asọ̀rọ̀ àǹdí ilé yẹn èmi ni mo wọnú ilé ń jọ yẹn ẹ̀yin lẹ gbá front èmi mo wọnú ilé àwọn òde tó kù yẹn àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ báyìí àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ báyìí èrè wọnú ilé lọ. tó bá tiẹ̀ jẹ́ ni tó jẹ́ pé amòòkùn ṣe ta ni tó bá jáde kẹ́ ẹ dáná ya. so nígbà tí àwa débẹ̀ ó ti jáde lọ a ò rí àwa lé ambush síbẹ̀. ìgbà tó rí bí ó di ọwọ́ alẹ́ ọwọ́ rọ̀lẹ́ ó tó bí 7 òun sáàdé ó dé ń jọ ẹ̀mú ṣé ẹ bọ̀ ìfẹ́ ìwọ ló wà ní báyìí ọ̀yá ọmọ kan tó wà bẹ̀ pé látẹnu ìní lọ àfẹ́rí ẹ̀ ń bímọ àfẹ́rí ẹ̀ ń báyìí mọ́ o. ó sì gbọ́ sí yín lẹ́nu. ó dẹ̀ gbọ́. ṣẹ́ni tẹ́ wá rí yẹn wèrè ní lóòótọ́. ààrẹ òyá ni kò ń ṣe wèrè kan gbajagi bí kíní báyìí tó bá rìn lọ báyìí bí ọ̀dẹ̀ bí kíní kan lẹ́ máa ń ṣe. bàbá ìbéèrè kan wá wà tí mo fẹ́ béèrè
gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ bẹ̀ yẹn fún wa níjọ́ tá a lọ síbẹ̀ wọ́n ní gbó yẹn ẹ mọ̀ pé lónìí la ṣe mọ̀ pé gbó Olódùmarè ló ń jẹ́ igbó kìjikìji làwọn pè ń gbà pé ẹ mọ̀ àdẹ̀tí mọ̀ pé igbó tó bá pọ̀ òun náà ní igbó kìjikìji ṣùgbọ́n àwa mọ̀ pé gbogbo igbó ló lórúkọ tiẹ̀ bàbá wọn ní nínú ìlú ń gbà yẹn tí wọ́n bá ń wá èèyàn kan tó bá lọ ọ̀nà ọbẹ̀ yẹn tí wọ́n bá ti wá fún bí oṣù bíi méjì tí wọ́n rí bàbá wọn ní kán gbàgbé ẹ̀ bó ti lọ nìyẹn ṣé lóòótọ́ ni àbíràn ni wọ́n fi yẹn pàṣẹ. ṣé ẹ mọ̀ pé igbó Olódùmarè yẹn náà ó ti pé méjì. èwo làkọ́kọ́. ìkan ètò wà ní kẹ́lọ́ tí wọ́n fi ṣeré igbó Olódùmarè. tí wọ́n sọ pé wọn kì í jẹ ìgbín ibẹ̀. bẹ́ẹ̀ni ìyí ìbàyìí wọ́n kàn sọ bẹ́ẹ̀ ni wọ́n kàn sọ ìbàyìí nígbó Olódùmarè ni. níjọ́ tá a wá rí igi lókè ilé yẹn mo ní ẹ tí wọ́n wo nǹkan tá a tó rí o wọ́n ní kí ni mo ní igi wù lórí dẹ́kì yẹn àwọn kan sọ pé àìrọ̀ igi wà lórí dẹ́kì mo ẹ jẹ́ ká lọ ìgbà ẹ rẹ̀ wà ìjọ yẹn afẹ́ dẹ́ko afẹ́ ṣọdẹ ńjọ yẹn so mo ní láti pe àwọn ará àpẹtọ ìkíní tí mo sọ ńjọ yẹn òun rèé wọ́n ní à nígbà téèyàn gbélé tí àwọn ewé tó dẹ̀ ti rẹ̀ sílẹ̀ tó bá rẹ̀ sílẹ̀ náà ó máa di yẹ̀pẹ̀ ni láti bẹ̀ lọ ewé bá igi máa hù lórí ẹ̀. ṣé wá rí àwọn igi tí ó hù sórí ilé yẹn ibi tó jẹ́ kàyéfì sáwa ni pé ó tóbi ju ohun tí ò yẹ kó ti wó dẹ́kì yẹn wálẹ̀ lọ sà. àṣẹ Ọlọ́run ni. kábíyèsí. àṣẹ Ọlọ́run ni. àṣẹ Ọlọ́run ni kò sí nǹkan bí ẹ wo bí àwọn èèyàn bá ṣe gbórin tó. bá a ṣe tóbi tó. bó ti wù kéèyàn gbórin tó. téèyàn bá dé obìnrin fún bí ìbálòpọ̀ ẹ mọ̀ bóyá máa rí èèyàn máa fúyẹ́ gẹ́gẹ́ lórí ẹ̀ ni. ẹ̀yin àgbà lẹ sọ bẹ́ẹ̀ irú igbó Olódùmarè yẹn bí egbére bí àrọ̀nì bí àǹjọ̀nù ṣé wọn ò lè sí ńbẹ̀ ṣé ẹ ti gbọ́ pé wọ́n wà ńbẹ̀ rí sà. ayé ìgbà yẹn lọ́rùn kò síbi táwọn kìíní yẹn kò síbi tí wọn ò sí bẹ́ẹ̀ tí ọdẹ ló ń ṣẹ́gun gbogbo wọn ọdẹ ló ń ṣẹ́gun gbogbo wọn kò síbi tí ò sí ọdẹ ká bá ní kò sí ọdẹ ni ẹlòmíà máa jáde lóru tó máa jẹ́ pé kò ní padà wọlé torí àárín nǹkan tí ò yẹ kó rí lójú ọ̀nà yìí lọ́dún yẹn lọ́rùn bá gbàsálẹ̀ yìí lọ ọlọ́gbọ́ ọ̀nà Ọlọ́ṣun ọ̀nà ibẹ̀ wọ́n pè lọ́wọ́ Ọlọ́ṣun kò tí ì sí ilé ọ̀kan bẹ̀ àwọn igi ńláńlá ló wà ńbẹ̀ igi ńláńlá gan nígbà tó dijọ́ yẹn a lọ bẹ̀ èmi àti bírọ́dà mi a lọ sóko ọdẹ lálẹ́ ni wọ́n ní kémi gbẹ̀gbẹ́ kan àwọn gba bí èmi gba bí àwọn jọ ń dẹgbó yẹn lọ ibi ojú ọ̀nà mi táwọn ti gbà táwọn máa wọ gbó yẹn wọ́n bá ẹni yẹn tó jókòó ó sákàn ó ń kùn ó pariwo àbí ó ń sọ̀rọ̀ wáyé kí nínú yẹn wọ́n tún wọ́n tún lé òkú nígboro wọ́n tún máa dà wọ́n láàmú ìyẹn ó tó nǹkan bíi after 1 lóru wọ́n máa dà láàmú níjẹ́ kó ń ṣe kí ní ẹ̀dẹ̀ jẹ́ kó ń sùn kí ní tẹ́tẹ́ wọ́n máa dà láàmú nǹkan kan bọ́dà mi jẹ́ wọ́n sọ pé báwo náà ṣe gbóná tó kíní kan gbó dàbò àwọn olórí báyìí wẹ̀ kíní yẹn dàbò àwọn olórí wọ́n ṣe gbóná tó kíní yẹn ó dà wọ́n lára wálẹ̀ báyìí láti ibẹ̀ lọ òtútù bẹ̀rẹ̀ sí mú wọn kábíyèsí torí ẹ̀ ni bọ́dẹ bá ròṣẹ́ bó bá ròyà bó bá pẹ́ràn kò ní fẹ́ ní ọkọ̀ jẹ́ torí ìyà tí ọdẹ ń kojú nú igbó kì í ṣe kékeré o ìyà tó dẹ ń kojú nú igbó kì í ṣe kékeré o láti ibẹ̀ lọ wọ́n wísù mi mo padà wá rí wọn ẹni yẹn ó dẹ̀ dìde ó ń lọ báyìí ọ nígbà táwọn máa gbé sókè báyìí wọn ò rí mọ́ wọn padà rí mọ́ bàbá jìnnìjìnnì yẹn wá wà lára tí ó wà lára wọn a padà lọ́nà oko yẹn wọ́n ṣẹ̀ wá lu àwọn nǹkan ńgbà tá a padà dé ní àwọn àpòrò nǹkan ibi ìkọlà wà ńgbà yẹn o kò tí ì sí lé gbogbo bí o títóbi Olódùmarè àti ìkọ́lé ńgbà yẹn a ṣe wà lé mi rẹ́ǹtì àní wáyé tí bàbá mi àti ìkọ́lé ńgbà yẹn. àtò ìdí tá a fi wá sọ́dọ̀ bàbá mi ni wípé ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń kọ́mẹ́ǹtì ṣùgbọ́n a rí èèyàn kan ṣẹ́ ìgbàgbé tó kọ́mẹ́ǹtì síbẹ̀ pé bá a bá dọ́dọ̀ bàbá àwọn lórí ọ̀rọ̀ igbó Olódùmarè yìí bàbá bá wa tàn mọ́lẹ̀ bí ò tiẹ̀ pọ̀ rẹpẹtẹ wọn á tàn mọ́lẹ̀ ìmọ́lẹ̀ tó tiẹ̀ wàá tàn tèmi fi sọ pé èmi béèrè mo challenge àwọn èèyàn nílùú Abẹ́òkúta yìí ọ̀pọ̀ àwọn èèyàn ló ti pè mí Yínká bó lẹ ṣe débẹ̀ yẹn ná ibo níbẹ̀ yẹn wà ná
àwọn èèyàn míì ti yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wá lẹ́yìn wọ́n débẹ̀ tán wọn lè wọnú ilé yẹn wọ́n débi ilé yẹn tán wọn lè débi gbóbèlè ntàṣe wọnú ilé táwa wọ̀ ní ọjọ́ yẹn bàbá Igbó Olódùmarè tẹ́ sọ̀rọ̀ ẹ̀ fún wa yìí nígbà tó tásìkò kan ẹ̀ẹ̀kan déédéé padà rí àwọn èèyàn tí wọ́n máa ń fún yín lówó ń gbà yẹn mọ́ àbí ẹ ṣì ń rí wọn. àárí wọn mọ́ o. àbí ẹ ṣì ń rí wọn sà. àárí wọn mọ́. àárí wọn mọ́ torí ẹ̀ mo yẹ pòwe lẹ́ẹ̀kan pé ẹlòmíín wà ó yan orí ikú kọ́lé bẹ́ẹ̀ tàbí owó máa wà lọ́ẹ̀ kò ní rí ibi tó fẹ́ da owó yẹn sí àwa kó ẹ̀ wá irú bẹ̀rẹ̀ tó ṣe ó lè jẹ́ irú bàbá ẹni yẹn ó lè jẹ́ àwọn bàbá wọn ó lè jẹ́ abúlé bàbá wọn nígbà yẹn kẹ́ni ẹ̀ náà wá sọ pé abúlé bàbá mi ẹ jẹ́ kí mi náà lọ kọ́lé síbẹ̀ kó jẹ́ torí nǹkan yẹn ni wọ́n ṣe lọ sí ibẹ̀ yẹn tó ṣe lọ ṣe nǹkan yẹn bàbá àgbà ò ní tán lórí ilẹ̀ irú ti ẹ̀kejì lọ́wọ́ yẹn náà mo rò pé bí ibẹ̀ náà ṣe bó ṣe máa rí nìyẹn. bàbá ẹ má bínú so ibi tá à ń wò yẹn ẹni kékeré nílé yẹn ẹni ilé mi tó sì wà nínú igbó tó fi ìyẹn àrùn ìsọnù ní tẹ́ ẹ bá wọ yàrá yìí ẹ kó sí yàrá yìí ẹ kó sí yàrá yìí tó kó sí. ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tá a máa jáde sí. kódà tá a bá parí ilé ẹ gan sef bí ẹ bá bábì kan wọlé èèyàn lè mọ ibi tó máa bá jáde. tó máa bá jáde. bàbá mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín kí gbogbo ọmọ Nàìjíríà máa gbọ́ báyìí ìlú Abẹ́òkúta níbi tá a wà o kì í ṣèlú òkè Ẹ̀gbá Aláké tiwantiwa láwa yìí a sì wà lọ́dọ̀ bàbá mi mo fẹ́ kẹ́ bá ń dárúkọ yín fún ọ lẹ́ẹ̀kan sí. Ejò. a wà lọ́dọ̀ bàbá mi Ejò bàbá mo fẹ́ kẹ́ ẹ sọ ipò tí ilé yẹn wà kó tó di pé wọn ò wá mọ́ ṣé wọ́n ti kàn án ṣé wọ́n ti ṣe kẹrẹmẹjẹ ipò wo ló dé kó tó di pé wọn ò wá mọ́ sà àwọn tó ń kọ́ bẹ̀ lọ. ẹ ṣé olóòtú. ẹ ṣeun sà. wọ́n ti kọ́ yẹn wọ́n ti kàn án. ẹ bá máa fi hàn àwọn èèyàn lójú fọ́nrán kí wọ́n máa rí. wọ́n ti kọ́ ilé ẹ̀ ń gbà yẹn. ilé tá à ń wò yìí sà. ilé tá à ń wò yẹn wọ́n ti kàn án. kódà gan àwọn baálẹ̀ Pápá Márù. Pápá Márù wà Pápá Láǹtó wà. Pápá Márù ní báyìí. àwọn náà dáko sí àwọn ọ̀sàlẹ̀ ńgbà yẹn bẹ̀tì àwọn bàbá yẹn mọ̀ wọ́n dáadáa ju èmi lọ àmọ́ nísìnyí àwọn bàbá yẹn Ọlọ́run ti pè wọ́n sọ́dọ̀. ti tóbi Olódùmarè ṣe rí pé ohun tí mò ń sọ fún wa nìyẹn kápẹ́rù bàbá tí wọ́n ń pè ní baálẹ̀ Pápá Márù yẹn tó sì wà láyé ni níbi tí bàbá bá a dé àwọn akọ̀tún gbé ń bẹ̀ ni bí àwa mùsùlùmí ṣe máa ń kọrin pé ibi abá iṣẹ́ Olúwa dé ibẹ̀ ni káwọn ọmọ wa ó sì ti bẹ̀rẹ̀. bàbá ibi tẹ́yìn náà bá wa bá ìtàn yìí dé a ti rí àwọn àrídájú a ti rí àwọn ẹ̀rí kọ̀ọ̀kan tá a ní ìdí níbẹ̀. bàbá bẹ́ẹ̀ bá rí nǹkan ìyanu tó ti ṣẹlẹ̀ ń gbé Olódùmarè yẹn bíi méjì sí ẹ fún wa o àwa náà ń kẹ́kọ̀ọ́ ni ẹ sì sọ pé ààbọ̀ ẹ̀kọ́ ò da ẹ̀kọ́ kan ò sì ní wà láyé kó má wúlò fẹ́ dà. àwọn nǹkan ìyanu tó kàn ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ìgbà tí àwọn tó wá di pé àwọn olókùúta ń lọ ṣe òkúta ń bẹ̀ tọ̀dọ̀ ọ̀nà iná ni wọ́n bá lọ ń gbà yẹn tí wọ́n lọ fi ṣe òkúta ń bẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn yẹn àwọn nǹkan tó tún ṣẹlẹ̀ ń bẹ̀ kọjá àwọn Fúlàní tí wọ́n máa ń múra bíi kíní tí wọ́n máa lọ kí àwọn obìnrin bẹ̀yẹn mọ́lẹ̀ wọ́n lè lù wọ́n kódà níjọ́ kan wà yìí báyìí. ṣé ẹ tún ń gbọ́ wọ́n ní nínú igbó Olódùmarè yìí kan náà wọ́n ní àwọn Fúlàní tún máa ń ṣọṣẹ́ ń bẹ̀ bàbá fẹ́ mẹ́nu bọ̀rọ̀ yẹn sà. mo wà lẹ́jọ́ yẹn àwọn ẹ̀sán àpè pé àwọn olè ń jà ń bẹ̀ yẹn pé wọ́n ti ń jalè ń bẹ̀ yẹn. wọ́n ń dáná. wọ́n ń dáná gbẹ̀gẹ̀ nínú igbó yìí ìgbà ó ní ẹ tó dé. bẹ́ẹ̀ tó bá ti wá pé àwọn ọdẹ ṣá a máa sáré a máa lọ. ẹ̀yin ọdẹ yìí náà láyé ń pè gbà yẹn. a máa sáré a máa lọ torí gbogbo ìgbà àsìkò ẹ lọ́hùn ọ̀sán ọlọ́pàá tá a fẹ́ pè. tá a bá tẹ̀ la pọ̀ ọlọ́pàá náà Ọlọ́run má jẹ́ ká tún. bàbá láwọn ọgbà tẹ́ ń sọ yìí kò tí ì sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ o. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kò tí ì sọ̀rọ̀ kò sẹ́rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ńgbà yẹn. a bá tún lọ sínú ìjọ yẹn ọ̀sán àpò àbí a lọ ìgbà tá a débẹ̀ àwọ̀ igbó káàkiri àárín ọkàn apadà nígbò tó nǹkan bí ijọ́ kelo àwọn yẹn bá tún dé àwọn ègùn ìgbà yẹn àwọn ègùn wà níbi ìgbà yẹn rẹpẹtẹ ní gbogbo ibi tá a wà yìí ní gbogbo ibi tá a wà yìí lọ báyìí so àti kọ́lé síbí ń gbà yẹn. túmọ̀ sí pé bẹ́ẹ̀ ṣe kọ́lé síbí yẹn náà igbó làwọn èèyàn máa bá bọ̀ láti ibi igbó ni igbó ni díẹ̀ náà la bẹ̀ sí pọ̀ sí láti di igbódilé. so ìgbà tí àṣà tó lọ ń jọ yẹn nígbà tá a tún lọ máa nǹkan wọ́n á sọ fún wa pé àníyà báwo ni
ibi ìbáyé sì pé nǹkan ẹ̀ báyìí ṣẹlẹ̀ àti pé tẹ́ wá pè wá nígbà tá a wá wọnú igbó lọ́hùn tán a wá sọ fún ẹni yẹn pé ẹ jẹ́ káwọn kan jọ gbadí àti pé ń bó ni kíní yẹn gangan ṣẹlẹ̀ ó wá ní ibi ìbáyé ni kíní yẹn ti ṣẹlẹ̀ definitely bí gáràjì lọ́hùn yẹn bẹ́ẹ̀ ni sà ni nǹkan yẹn ti ṣẹlẹ̀ ìgbà tá a wá wọnú igbó a wá ń lọ ní igbó yẹn báyìí rẹ nìkan àsákì ọmọ ìgbò yẹn mọ́lẹ̀ a bá ní ń gbọ́ kí ní ṣẹlẹ̀ wá ní àjòtọ́ ó ti ń bẹ̀ yẹn àjòtọ́ ó ti ń bẹ̀ yẹn. kí ni túmọ̀ àjòtọ́ yẹn sà. ó lè a bá ní àníkónìṣó ń bẹ̀ so ń gbà tá a wá débẹ̀ àrípa bí wọ́n ti polẹ̀ gan pẹ̀lú àwọn èèyàn tẹ́bí wọ́n ti mú ẹ̀kẹ́ gan pẹ̀lú àwọn kìíní yẹn wọ́n sá gbowó wọn lọ ẹni tó wá pè wá ẹjọ́ yẹn bẹ́ẹ̀ ni sà èmi wá sọ fún jẹ́ ẹmọ ní afront today ẹ má wàá pè wá mọ́ òun ẹ lè máa fi ẹ̀mí wa wéwu definitely ẹ̀yin lẹ̀ ń kó lè wọ́ bí. ẹ̀yin náà mọ̀ ń pa ẹ̀. mo ní ẹ̀yin lẹ̀ ń kó lè wọ́ bí ńjọ́ tẹ́ ẹ bá tó wá pè wá tá a bá wọ gbóyè mi máa yìnbọn pa ńjọ́ yẹn. kábíyèsí túmọ̀ sí pé bọ́ ṣe wá ń pè yín yẹn gan wọ́n fẹ́ ti ẹ̀yin náà sẹ́ni kí ni pé ṣe bí tó bá ti ṣẹlẹ̀ tán àwọn ọlọ́dẹ kan ni wọ́n lọ pè tí a bá ti gbogbo ọlọ́dẹ wọgbó wọ́n pa àwọn ọlọ́dẹ. láti ọdún yẹn nǹkan irú yẹn kò ṣẹlẹ̀ nígbà yìí mọ́ o. ẹ sì rẹ́gbẹ̀ẹ́ ni tẹ́ni kó má wàá pé iye mọ́. àrí mọ́ tó bá jẹ́ pé ń ṣe a ò sọ ọ̀rọ̀ fún ìjọ yẹn pé ìjọ tó o bá ti wá pè wá tàbí tí nǹkan irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ nígbà yìí ìwọ la máa mú a lè gbà kẹ́ túlù mọ́ wa lórí àtìgbà yẹn kí ni ẹ dópin. bàbá àní wá yín tì láṣẹ ọba mi ẹni máa rí. bàbá lẹ́ẹ̀kan sí mo fẹ́ kẹ́ ẹ bá mi dárúkọ igbó táwa lọ ọbẹ̀ tá a jáde bọ̀rọ̀ tí wọ́n sì sọ pé kì í rí bẹ́ẹ̀ láyé ìgbà tí à ń sọ̀rọ̀ ẹ̀yìn sà ẹ bá ní dárúkọ igbó yẹn lẹ́ẹ̀kan sí sà. igbó olódùmarè náà ń pè bẹ̀ yẹn. igbó olódùmarè ni wọ́n ń pè bí. igbó kìjikìji. igbó kìjikìji ni. igbó kìjikìji ni o. torí àwọn igi ńláńlá gidi gan-an àwọn náà wà ń bẹ̀ ibi tí igi ńláńlá bá dẹ̀ wà ọ̀rọ̀ igi máa pọ̀ ń bẹ̀. tí wọ́n ń gbé nù ọ̀rọ̀ igi máa pọ̀ ń bẹ̀ tán ń gbé bẹ̀. bàbá nígbà tẹ́ ti sorúkọ bíi fún wa pé igbó olódùmarè níbí bàbá a béèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀kan mo fẹ́ kẹ́ ẹ tún un dá lẹ́ẹ̀kan sí pé gómìnà wo ló ń lò gbà lọ́wọ́ nígbà tí igbó olódùmarè yìí wà ń bí àti pé kí ni ohun tí gómìnà yẹn tẹ́ ẹ ló ṣe sádùúgbò yìí sà. gómìnà Ọlábísí Ọ̀nàbánjọ alágbádá àkọ́kọ́ àwọn náà wà lórí àpèrè ńgbà yẹn. àwọn ni wọ́n ń ṣèjọba lọ́wọ́ ńgbà yẹn. àwọn náà ń ṣèjọba ńgbà yẹn. àwọn náà ń ṣèjọba ńgbà yẹn. nígbà tí igbó olódùmarè tó ṣe milẹ̀ títí. tí igbó olódùmarè sì milẹ̀ tí ò tiẹ̀ kò sí ẹnìkan tó lè sọ pé òun dá lọ síbẹ̀ yẹn. níbẹ̀ yẹn. òun fẹ́ dá lọ sí ibẹ̀ yẹn. bẹ́ẹ̀ ṣe dárúkọ gómìnà tó ń ṣèjọba lọ́wọ́ ńgbà yẹn tẹ́ ẹ ní nígbà tẹ́ ń sọ yìí 19 kílẹ̀ pé sà. 1980 mo rò pé ní 1979 lẹ́ẹ̀kan yẹn 1979 sí 1980 náà ni ṣe àpégbà tí wọ́n gbọ́ kínní nìyẹn. bẹ́ẹ̀ ni sà bàbá àwa ń sọ̀rọ̀ pé ọba kan ní ọ̀sà máa lulẹ̀ lọ́wọ́ ńgbà yẹn kí lorúkọ ọba yẹn náà sà nílùú Abẹ́òkúta ìsà. ọba Oyèbádé nípẹ̀dé Tànà. àwọn ni wọ́n wà lórí àpèrè ńgbà yẹn. àwọn ni wọ́n wà lórí àpèrè ńgbà yẹn. kábíyèsí bàbá àmọ́ ọba yín àmọ́ wá a sì mọ̀ rí yín láṣẹ ọba mi Èdùmàrè bàbá ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn èèyàn tí wọ́n wò yín sà. orúkọ tèmi ni Àlàmú Ògúndélé alias Ejò. ẹ ṣeun bàbá mi.